Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fún ẹ̀yin tí ẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré My Woman produced by Dewumi. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ bá ti wo eré yìí, mo fẹ́ kẹ́ comment ní under comment section. Ẹ̀yin tí ẹ bá ti wò náà, ẹ comment ní under comment section. Ẹ̀yin tèmi, nínú eré yìí, ipa wo ni Dewumi kó nínú eré My Woman? Nípa tí Dewumi kó nínú eré My Woman ni Dewumi jẹ́ obìnrin tó yẹ pé ó stubborn nínú eré My Woman yìí. Ó stubborn, kò mọ̀rọ̀ sọ, as in kéèyàn ní bad character, kóun náà mọ̀ pé òun ní bad character. So Dewumi jẹ́ èèyàn tó yẹ pé ó lówó, ó níṣẹ́, àmọ́ kinní kan tó bàjẹ́ ni kò mọ̀rọ̀ sọ, kò mọ̀yàn tí wọ́n lè sọ̀rọ̀ sí ní anywhere, kò síbi tí ó ti lè sọ̀rọ̀ síyàn. Even àwọn ẹ̀gbọ́n ẹ̀, everybody máa ń sọ̀rọ̀ sí wọn ní include àwọn ọ̀rẹ́ ẹ̀, so wọ́n ti mọ̀ ní ìwà ẹ̀. Nínú eré yìí náà ẹ máa rí Adeniyi Johnson. Ipa wo ni Adeniyi Johnson kó nínú eré My Woman? Adeniyi Johnson kó ipa young millionaire nínú eré yìí. Ó lówó, ó ní nǹkan tó ń pè ní owó, àmọ́ kò tíì marry. Ọjọ́ tí Adeniyi Johnson tó ti pàdé Dewumi, tó ti pàdé ara ní filling station, pàdé ara wọn ní filling station, àti ìgbà yẹn ló ti fall in love pẹ̀lú Dewumi. Every time ló máa ń jẹ ọ̀rẹ́ ẹ̀ lẹ́nu. Ẹ wo bí tó ti ń sọ ọ̀rọ̀ ẹ̀ fáwọn ọ̀rẹ́ ẹ̀ pé ọmọbìnrin tóun pàdé ẹ mọ̀ náà, normal gist tó ń sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀. Ọ̀rẹ́ ẹ̀ wá ń sọ fún un pé ọmọ tó fẹ́ fẹ́ yìí èèyàn tí mo mọ̀ ni o, ìwà ẹ̀ ò dáa, kò níwà, kò ṣeé fẹ́. Ṣùgbọ́n kí ni wọ́n ní ìfẹ́ ni àkójá òfin. Ibi tí ìfẹ́ bá ti wà, even obìnrin yẹn ìbá máa níwà, ìfẹ́ máa borí ẹ̀ mọ́lẹ̀ ni. Despite the fact gbogbo nǹkan tí àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún, Adeniyi sọ pé no, òun máa fẹ́. Ó lóun máa fẹ́. Ibi tí òun àti Adeniyi ti ń sọ̀rọ̀ ṣáàpẹ̀ náà tó jẹ́ pé everything work. Wọ́n fẹ́ra wọn, wọ́n ṣe marriage. Ẹ wo ìgbà tó lọ kí ìyá ọkọ ẹ̀. Àmọ́ pẹ̀lú ìwà tí ò dáa tó ń wù, ẹ wo ìgbà tí ìyá ọkọ ẹ̀ gbé orúkọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àfáà wípé wọ́n fẹ́ kán separate ẹ̀, Dewumi àti ọmọ òun, wípé wọ́n fẹ́ kán separate ẹ̀, kán yà wọ́n, òun fẹ́ káwọn méjèèjì fẹ́ra. Ẹ wo ìgbà tó gbé orúkọ yẹn lọ sí ọ̀dọ̀ àfáà, àfáà ṣáà sọ fún pé kó padà wá, pé àwọn máa ṣe prayer fún un. Ẹ wo ìgbà tó tún padà lọ sọ́dọ̀ àfáà, tí àfáà wá sọ fún wípé ìgbà tó padà lọ sọ́dọ̀ àfáà, àfáà wá sọ fún wípé ọmọ yìí kò ṣeé yà o, àkàndá ọmọ ni èyí obìnrin jẹ́. Kò sẹ́nibọ̀dì tó wá sọ fún Dewumi pé wọ́n gbé orúkọ ẹ̀ lọ. Wọ́n wá invite ìyá ọkọ ẹ̀ pé kó wá kí òun nílé. Ẹ wo bí tó ti ń sọ fún ìyá ọkọ ẹ̀ pé ọjọ́ tó bá tún try gbogbo nonsense tó ṣe yẹn, tó bá tún gbé orúkọ òun káàkiri wípé òun máa deal pẹ̀lú ẹ̀, pé òun máa pa. Ẹ̀rù bà ìyá ọkọ ẹ̀ ní àjẹ́ lọmọ yìí. Ó ní àjẹ́ ni èyí obìnrin yìí. Nínú eré yìí náà, ẹ wo bí tí ìyá ọkọ náà ti lọ rojọ́ fún ọ̀rẹ́ ẹ̀, tó ti sọ fún ọmọbìnrin yìí ò dáa, òun ò fẹ́ kó fẹ́ ọmọ òun. Ìgbà kan ṣáà sọ everything. Ẹ wo bí tí ọ̀rẹ́ ẹ̀ ti invite ọmọ ẹ̀, àti tó invite ọmọ ọ̀rẹ́ ẹ̀ tó bá sọ̀rọ̀ pé mọ̀ sí ẹ o, ó report ẹ mọ̀ as in ọ̀rẹ́ ìyá, àwọn ọ̀rọ̀ tí tó bá ọmọ yẹn sọ. Ẹ wo ìgbà tí lady yẹn wá sọ fún pé kí ló kan ìyá yẹn nínú matter wọn, ó tún bú ìyá yẹn níbẹ̀. Everybody ṣáà sì wá mọ̀ sí ìwà Dewumi nínú eré yẹn. After ìgbà tó ń ṣe marriage, ó wá ṣòfin wípé family òun, family ọkọ òun, everybody should stay on their own. Wípé me and my husband lòun fẹ́ ṣe, òun ò fẹ́ family kankan ní inú ilé. Òun nìkan ló wà. Ẹ wo ìgbà tí tó wà ní oyún, ìgbà tó bímọ, tí ìyá ọkọ ẹ̀ náà wá kí i. Ìyá ọkọ ẹ̀ kò tiẹ̀ pẹ́ after naming tó sì padà. Ẹ tún wá wo ìgbà tí àbúrò ọkọ ẹ̀, which is Victoria, tó fẹ́ wá stay pẹ̀lú wọn, tó ń sọ fún yín pé rárá o, o ò lè stay. Everybody, ẹ̀yin fásitì ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Victoria rè, òun náà ní ọ̀gbà
ọ̀gbá wà lórí ẹ̀, she no dey carry last. So ọbí tán ti ń drag tó ti ń sọ fún pé o ò lè wọlé o ò lè wọlé sílẹ̀ sọ fún pé nílé brọ́dà àbí àbáyé fẹ́ ṣe ẹ́ ni àbí òkú fẹ́ pa ẹni mọ́ àwọn ọ̀rọ̀ èpèpè yẹn wọ́n ṣe fúnra wọn ọbí tán ti jọ ń fa báàgì mọ́ra wọn lọ́wọ́. Lady yẹn ṣáà wọlé, ó padà wọlé. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wo eré yìí, mo fẹ́ kẹ́ lọ wò ní eré yìí, ó funny gan ni o, seriously ó funny. Mo fẹ́ kẹ́ lọ wò, ẹ máa rí one or two things láti kọ́ nínú eré yìí. Ẹ máa mọ nǹkan tó end Déwùmí nínú eré yìí. Ẹ máa mọ̀ bóyá wọ́n later lè kúrò nílé ọkọ àbí wọn ò lè kúrò nílé ọkọ, àbí ó change character which is bad character tó ní, bóyá ó change ẹ̀ jẹ́ pé ìwà ẹ̀ change. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ lọ wò. Ẹ má gbàgbé láti bá mi subscribe, ẹ má gbàgbé láti share, láti like, láti comment. See you guys in my next episode. Bye.